Hallelujah. Amen. Hallelujah. Amen. Ya orí òkè wa mímọ́ la wà ní ìlú Ìlàjẹ ní Ondo State. Àwa ń bíbà yìí pẹ̀lú brother wa, a great evangelist Peter Ikudembu, tí gbogbo ènìyàn mọ̀ pé tí wọ́n mọ̀ sí Ọ̀nẹ́pè. Sà, ẹ kọ àwọn orin kan nínú àwo Ọ̀nẹ́pè yẹn. Ẹ bá wa kọ orin Ọ̀nẹ́pè yẹn náà. Ọ̀nẹ́pè, 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 Jésù rẹ̀ pé mo jẹ́ o lájẹyè. ó yà mí nínú ewu, ó sọ mí dòmìnira, ó pè mí mo jẹ́ ìpè, mo jẹ́ o lájẹyè. Ọ̀nẹ́pè o, Ọ̀nẹ́pè, 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 Jésù rẹ̀ pé mo jẹ́ o lájẹyè. Nínú àwo yẹn ẹ tún kọ̀ọ̀kan ìyẹn sọ pé ẹkún rẹ̀ pè nẹ o something like that. Ẹ bá mi kọ́ ná. ó yà lè yí pé nẹ́. Okun rẹ̀ pè nẹ o lórí òkè ìwà mímọ́. ó yà Ọ̀nẹ́pè o. Ọ̀nẹ́pè nẹ gbájú nẹ. ó mú gbàlà wá. Ó mú gbàlà wá o, ó mú wá o ìgbàlà. Okun rẹ̀ pè nẹ o. Lẹ́nà rẹ̀ pé wọ́n nígbó ńlá, máa fọ̀rí pé wọ́n nílùú Sáyọ̀nì, ọjà gbóhùn mi pé wọ́n nílùú Ayétòrò. Òré mú gbàlà wá o, wá o ìgbàlà. Ó yà lè yí pé nẹ́. Okun rẹ̀ pè nẹ o lórí òkè ìwà mímọ́. Ọ̀nẹ́pè o. Ọ̀nẹ́pè nẹ gbájú nẹ. Ó mú gbàlà wá. Ó mú gbàlà wá o, ó mú wá o ìgbàlà. Okun rẹ̀ pè nẹ o. Fún àǹfààní ẹ̀yin tí ẹ ti gbọ́ àwo yẹn ṣùgbọ́n tẹ́ ẹ tí mọ ẹni tó jẹ́ Ọ̀nẹ́pè, ẹni tó ṣeré, ẹni tí Ọlọ́run lòrè, ẹ̀yin èèyàn wa ní Nàìjíríà àti lókè òkun, both in Nigeria and in diaspora, àǹfààní rẹ̀ láti rí evangelist Ọ̀nẹ́pè. Bàbá Ọ̀nẹ́pè, pè nọ́mbà rẹ̀ ń ran ọ̀nẹ́múrẹ́ lè fẹ́ bá rẹ̀ fọ̀. My number 080 77 033 401. Tún pè é nìgbọ̀ kan sí. 080 77 033 401. Ọ̀nẹ́pè wo ti gbọ́ nọ́mbà ẹ̀rín o, bó bá fẹ́ bá fọ̀ bí àwọn fẹ́ pè ní program rẹ̀, pè ní orí aago abá ẹ̀fọ̀. Here we are, evangelist Oluwale. Yeah, Ọ̀nẹ́pè ẹ ṣé gan. Thank you. A tún máa ríra alágbára Ọlọ́run. Bye bye. Thank you all. God bless you. Ọ̀nẹ́pè, Ọ̀nẹ́pè, àwọn ọmọlòkun ṣẹlẹ̀ màmá o. Ọ̀nẹ́pè, Àwo tí a tẹ̀ tó kọ́ níbẹ̀ jíde ẹ̀fọ́ tẹ̀mí wò ó. Àwòlé màmá o. Àwòlé màmá o. Àwọn ọmọlòkun ṣe. Ọmọlòkun ṣe náà ètò àwòlé. Àwọn ọmọlòkun ṣe náà ètò. Last about a month ago mo wá bẹ̀ yìí o. Maybe last month. Àwọn olùdarí àdìgbò àwọn ọmọlòkun ṣe o. Jíde Ìlàjẹ tẹ̀mí wò. Jíde Pọ̀tí Ìlàjẹ wò. Àwọn náà lè yọ àwọn náà. Àwọn Ìlàjẹ ń fojú àwọn ọba Ìlàjẹ ń wo. Jíde Pọ̀tí Ìlàjẹ ń wo. Ìjòyè wo, ọmọdé wo. And this is the more reason for me for supporting financial autonomy is important. It's a must. Ọlọ́run. Báwo bá tẹ̀ dáhùn bẹ́ẹ̀? Àwo. This house was here last month. Mo ti wá ṣe fídíò ní bẹ́ẹ̀ àwo. Àwo èyí. Look at it. It's gone. Àwọn ọmọlùkún wọn lùdà. And everybody fight about it. Ojú àtijọba Ìlàjẹ. Ojú àti ṣe nígbà Ìlàjẹ èyí fi fíù àtìpá ẹ̀ bàyẹ̀ tó. Jáde nínáwó Ìlàjẹ tí àwọn ọ̀sẹ̀ bá fún ilé yìí. Bàbá Màlúkú àgbò kú dédé àná ṣàkẹ́. Àwo. Face me. Àwo.
Jésù rẹ̀ pé mo jẹ́ ìpè mo jẹ́ o lájẹyè. Ọ̀nẹ́pẹ́ 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 Jésù rẹ̀ pé mo jẹ́ ìpè mo jẹ́ o lájẹyè. Jésù rẹ̀ pé mo jẹ́ o lájẹyè bàbá. Ọ̀nẹ́pẹ́ 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 Jésù rẹ̀ pé mo jẹ́ o lájẹyè. Jésù rẹ̀ pé mi mo jẹ́ ìpè mo jẹ́ o lájẹyè. Jésù rẹ̀ pé mo jẹ́ o lájẹyè. Jésù rẹ̀ pé mo jẹ́ ìpè